ṣùgbọ́n nígbà tó tó àwọn àkókò kan a rí i pé ẹ̀ ń sọ̀rọ̀ nípa restructuring ẹ ti kúrò lórí ọ̀rọ̀ bó tilẹ̀ pé Nàìjíríà lẹ́ ń sọ tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀yin náà jẹ́ kó yé wa ní àwọn ìgbà kan pé Yorùbá a lè dá dúró láìsí wàhálà àti láìsí ìdààmú kódà ṣé àwa gan nínú àwo yín kan mo rí tẹ́ ẹ sọ níbẹ̀ pé àwa 5 million bíi kan tẹ́ ẹ̀dẹ̀ ń bá wá ka àwọn state yẹn lẹ́yọ kọ̀ọ̀kan pé àwọn state yìí gan wọn tó àwa Yorùbá tó sì jẹ́ pé a lè dá dúró mo wá fẹ́ bi ẹ má bínú o kí ló dé kí lẹ wá rí ní àwọn ìgbà kan tí ẹ ń sọ pé rárá ẹ àti lè dá dúró ẹ jẹ́ ká ṣe restructuring tó fi jẹ́ pé restructuring lẹ̀ ń rí kí ni tẹ́yìn rí nípa restructuring yẹn tó fi jẹ́ pé restructuring ni ẹ wò pé ó yẹ kí a ṣe kò kí ṣe pé ká dá dúró mọ́. àgbọ̀ yín mọ́ o àgbọ̀ yín mọ́ ohùn yín ò jáde àgbọ̀ yín mọ́ sáà ohùn yín ò jáde ohùn yẹn kò jáde ohùn kò jáde ní ogbón ẹ ní sùúrù bóyá ẹ ti tẹ nǹkan kan a ti ń gbọ́ yín báyìí ó yá ẹ bá wa ṣàlàyé fún wa a ti ń gbọ́. ohun tí mo ní bí ọba nídìí obìnrin kì í jẹ́ kúmólú ẹ̀kún ní bákun wá obìnrin tó fi Ìdòwú ṣàkọ́bí dandan ni kó ṣàlàyé ibi tó bí ìbejì sí bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí kálukú wa bá ń ṣe la máa ń ní ìdí pàtàkì fún ìdí ni wípé ní tí wọ́n pè ní ìjàngbara ní tí wọ́n pè ní ìjàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kì í ṣe nǹkan tí wọ́n máa ń tìyàn láti ṣe ó máa ń jẹ́ ìfẹ́ inú èèyàn ntọ́ wá láti inú èèyàn ntọ́ jẹ́ nǹkan tó wúyàn fúnra lára ẹ̀ ntẹ́ èèyàn sì mọ̀ wípé òun lókun àtagbára láti fàyà díní torí pé ọ̀pọ̀ ìrúbọ ọ̀pọ̀ ètùtù ńlọ́rọ̀ mọ́ ọ̀pọ̀ nǹkan lèèyàn máa ń sọnù látàrí jíjà fẹ́tọ̀ ọmọnìyàn tàbí ìjàngbara kí n wá padà sórí ìbéèrè yín ìbéèrè ọ ni wípé mò ń kéde ìdádúró fúnlẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn Odùduwà nation mo pe tèmi gbà náà ní agitation for Odùduwà republic so bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn nítòótọ́ ṣùgbọ́n gbogbo nǹkan tí ẹ̀dá bá fẹ́ ṣe èèyàn gbọ́dọ̀ kún fún ìwádìí èèyàn gbọ́dọ̀ kún fún ìfọ̀rọ̀lọ̀ èèyàn gbọ́dọ̀ wá ọ̀rẹ́ kún ọ̀rẹ́ èèyàn gbọ́dọ̀ mọnú àwọn èèyàn tó lè dá lágbo ń síná ìdí ni wípé mo rántí ọdún kan ẹ má bínú pé mo fẹ́ sọ̀tàn díẹ̀ mo wà nínú ẹgbẹ́ iṣẹ́ tí mo ń ṣe ń gbà náà wọ́n wá rí i pé ọmọkùnrin yìí kì í ṣe ọ̀jọ̀gbọ́n o kì í ṣolóye o ṣùgbọ́n ní tátàtà ọgbọ́n tátàtà ìmọ̀ tátàtà òye nínú orí nínú ìsọ̀rọ̀ mi láàrin àwùjọ àti nínú ẹgbẹ́ wọ́n fi mí ṣe alága fìdíhẹ́ nígbà náà ẹgbẹ́ tí mo ń sọ yìí àwọn tó tó mi bí lọ́mọ pọ̀ ń bẹ dáadáa kò fi ṣe ká wá padà sórí ọ̀rọ̀ ti ìjàngbara fún ilẹ̀ Yorùbá nígbà tí n tó ru mí sókè lákọ̀ọ́kọ́ ò ní wípé mo fẹ́ràn ẹ̀yà mi gbogbo nǹkan tó rọ̀ mọ́ èdè àti àṣà Yorùbá òun ni mo nífẹ̀ẹ́ sí láti kékeré ayé mi bákan náà ni mo fojú inú wo orílẹ̀-èdè location 9 láti ìgbà tí mo ti gbọ́njú mo rí wípé iṣẹ́ tó ń ṣẹ́ wa síwájú sí ni a fi ọdún yẹn dún ìdí ni pé tá a bá fẹ́ fi ọdún yẹn dún a sọ wípé ọdún yìí ó dáa ju ọdún tó lọ ṣùgbọ́n ọdún tó lọ ìní tó ń bẹ́ta ọdún tá a bọ́ sí àwọn nǹkan míì tó bá ti gbówó lérí fún ìdí kan bóyá epo wọn nìsín gbogbo oúnjẹ gbówó lérí tépo yẹn bá padà sí iye tó wà tẹ́lẹ̀ tàbó fi sẹ́ńjì kékeré lé owó oúnjẹ tó ti ga sókè wọn ò ní padà sẹ́yìn mọ́ gbogbo nǹkan ìlónú ilé tá ń rà tó ti ga sókè kò ní padà sẹ́yìn mọ́ mo wá rí i pé àwọn ìṣọ̀wọ́ péréte òun náà ni wọ́n jẹ gàba lórí ayé wa lórí ẹ̀tọ́ wa lórí àlùmọ́ọ́nì wa lórí owó wa lórí nǹkan àmúṣọrọ̀ wa tó yẹ kí gbogbo wa ó pín kó sì kárí wa because tá a bá ní ká wo orílẹ̀-èdè location 9 ìyẹn Nàìjíríà àwọn nǹkan tí wọ́n ní ń bẹ̀ ó tó gbogbo wa pín tí kálukú ọ̀jẹ̀ tí ó mu tí yóò sì tún ṣẹ́kù torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè àgbáyé ni wọ́n ní ètò tó dáa fún àwọn èèyàn tí ń bẹ nínú ìlú wọn ó wá rú mi sókè wípé ṣé bá ṣe mọ bá lọ nìyí bàbá fẹ́ sòótọ́ ọ̀rọ̀ lórí rédíò wọn á nírọ̀ o ọ̀gbọ́dọ̀ sọ́ńbí o
bẹ́ẹ̀ fẹ́ sọ lórí tẹlifíṣàn ẹ gbọ́dọ̀ sọ newspaper ohun tí tíjọba bá fẹ́ sọ tó nìkan ni wọ́n máa ń sọ ilé tí ọba ṣe sọ wọn ó ti yálà kí wọ́n fún wọn ní sọwọ́kúdúrú tàbí kí wọ́n tírẹ̀tì wọn wọ́n lè sọ pé a gbé owó orí gegegele lórí o tí ẹ bá kọ̀ tẹ̀sí nǹkan tá a fẹ́ tàbí ká pọ̀ yín lọ́fun ká ní í lára débi tẹ́ fi gbélé sẹ́yìn ti pa àwọn náà ó ṣe ní mẹ̀bẹ̀mẹ̀yẹ tàbí níta bá ń ṣe bí àníjẹ́ kí iléeṣẹ́ ìwé ìròyìn yọ wá síbí tàbí kí iléeṣẹ́ tẹlifíṣàn yọ wá síbí ẹni tí ìjọba bá gbà láàyè láti wọlé sínú ibi tán ti ń sọ̀rọ̀ ló máa wọlé o kínní kan TV ni mi wọ́n fẹ́ kọ́ wọlé ni tí wọ́n bá fẹ́ kọ́ wọlé wọn security ń bẹ tó máa tì ọ́ dànù lẹ́nu ọ̀nà mo wá wo wípé ṣé bá a ṣe máa bá lọ nìyí n ò lè wá kò ní joyè ilé bàbá ẹ̀ ìwọ ń ságun èmi ń ságun ta ló fẹ́ jagun ọ̀hún lájàyè ìdí nìyí tí mo pinnu wípé mo fẹ́ jìjàngbara fúnra Yorùbá ìjàngbara tí mo fẹ́ jà nígbà yẹn òmìnira Yorùbá tí mò ń wá nígbà yẹn òye yé mi wípé kìí ṣe nǹkan tá a lè sáré gbà tó máa yá kíákíá ṣùgbọ́n mo fi àwọn orílẹ̀-èdè àgbáyé ṣàkàwé mo rí i pé wọ́n á máa ní fíṣàn fọjọ́ iwájú tẹ bá rí ńgbà tá a wà níbi 2010 àwọn China àwọn ilẹ̀ òkèrè wọ́n ti ní fíṣàn 2020 wọ́n ti ní fíṣàn 2030 wọ́n ti ní fíṣàn 2040 wọ́n ti ní nǹkan tí wọ́n fẹ́ achieve ní 2050 location 9 nìkan ni ò létò fúnra ẹ̀ kò dẹ̀ létò fáwọn èèyàn lú ẹ̀ so èmi náà wá rí gẹ́gẹ́ bí project ìyún àkànṣe nǹkan kan àkànṣe iṣẹ́ ẹ̀hàn pé tẹ̀yàn bá ní àkànṣe iṣẹ́ tàbí ó ní project oríṣiríṣi nǹkan lọ́rọ̀ mọ́ project tó jẹ́ pé sísẹ̀ntẹ̀lé lèyàn mọ́ gbé gbésẹ̀ lórí ẹ̀ lèyàn mọ́ ṣe bàbá fẹ́ la títì ó ní gbésẹ̀ tí wọ́n kọ́kọ́ gbé ó ní gbésẹ̀ tí wọ́n gbé tàbí sọ pé tó ọ̀nà ti tó rìn fún àwọn mọ́tò àti fún àwọn èrò eléyìí túmọ̀ sí wípé tábàlà fẹ́ gba òmìnira fúnlẹ̀ Yorùbá ó ní ìgbésẹ̀ ibi tá a ti bẹ̀rẹ̀ eléyìí tó máa járin eléyìí tí ó fi wá lọ́kàn balẹ̀ pé a ti kọjá ìdá 50 nínú 100 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ni ìpinnu mi nígbà náà ni mo fi bẹ̀rẹ̀ agitation for Odùduwà Republic n tí àwọn èèyàn ń wò tí wọ́n fi sọ wípé ní àkókò kan mo wá ń sọ̀rọ̀ nípa restructuring ọ̀rọ̀ lẹ́yẹ ń gbọ́ ẹ̀rí ò dédé bà lórùlé pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run mo jẹ́ ọmọ tó fẹ̀sọ̀ súnmágbà mo súnmọ́ àwọn tí wọ́n jẹ́ àgbà Yorùbá àwọn tí wọ́n jẹ́ agbẹnusọ Yorùbá àwọn tó jẹ́ pé tán bá sọ̀rọ̀ á gbà wọ́n gbọ́ á sì tẹ̀lé wọn tí wọ́n bá síwájú pé ẹ dákun sà kí nìran Yorùbá ń fẹ́ wọ́n ní kí làwa ń fẹ́ ń táwa ń fẹ́ ni wípé ká jáde kúrò ní Nàìjíríà wọ́n wá pè mí jókòó fún mi ní ìmọ̀ràn àti ẹ̀kọ́ wípé kò rọrùn fún wa ká jáde kúrò ní Nàìjíríà bẹ́yẹn lẹ́ẹ̀kan náà pé dandan ni ká kọ́kọ́ bọ́ sípele kan pé láti jáde nǹkan yọ ọ̀nà kan la lè gbà ọ̀nà yẹn náà ni wípé tá a bá ṣe tán láti jagun ṣùgbọ́n tá a bá ṣe tán láti jagun dandan ni ká kọ́kọ́ kúrò nípele kan gbogbo àwọn tí mo lọ bá lọ́tọ̀ọ̀tọ̀ nǹkan tí kálukú wọn sọ nìyẹn mo dẹ̀ wá wo wípé ẹnu àgbà lóbi tí ń gbò àgbàlagbà tó dùbúlẹ̀ sórí ẹní ó ríranjọ ọmọdé tó gorí kòkó àwùsí lọ àti pàápàá tí àwọn àgbà wọ̀nyí ò bá tẹ̀lé wa bóyá lábẹ́lẹ̀ tàbí lójútáyé àti ṣe àwọn nǹkan yìí láṣeyọrí kọ́lọ̀ má jẹ́ kó nira fún olóde wa ìdí ni pé tá a bá la fẹ́ gbòmìnira àwọn àgbáyé làwọn orílẹ̀-èdè àgbáyé ó béèrè lọ́wọ́ wọn oríṣiríṣi ìpele oríṣiríṣi nǹkan ni wọ́n ó béèrè lọ́wọ́ wọn tó jẹ́ pé táwọn bá ti sọ pé kán má dá wa lóhùn Ọlọ́run ọba mi gbọ́ wọn ní dá wa lóhùn ìdí nìyí tí mo fi kàn sí wọn lọ́tọ̀ọ̀tọ̀ nǹkan jẹ́ kó yé mi ni wípé lóòótọ́ ìtẹ́ fẹ́ làwa náà ń fẹ́ kí ni tá a fẹ́ táwọn náà ń fẹ́ ni pé a fẹ́ Odùduwà nation a fẹ́ Yorùbá nation a fẹ́ dá dúró a fẹ́ wà lómìnira a fẹ́ bá Nàìjíríà ṣe mọ́ rárá wọ́n ní ṣùgbọ́n a kọ́kọ́ máa bọ́ sí ìpele kan ok ìpele wo ni a fẹ́ bọ́ sí wọ́n ní self determination do you know pé restructuring tá à ń sọ yìí self determination náà ni honestly ìpèdè rẹ̀ ló yàtọ̀ restructuring tí wọ́n ń sọ ni wípé kí wọ́n ṣe àtúntò sí ìlànà ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n dín agbára tó wà láàrin kù ìyẹn agbára sẹ́ńtà kí wọ́n dínkù kí wọ́n dá gbogbo àwọn ẹ̀yà padà sí ẹlẹ́kùnjẹkùn bó ti wà láyé àwọn olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tá a fi ní Western region tá a ní Northern region tá a ní Eastern region láyé ìgbà yẹn
ẹ rí i pé nígbà yẹn ìjọba Western Region ó ní ó ṣe àṣeyè àti àṣeyege jù. Ìdí ni wípé àwọn bàbá wa ti létò àtànálẹ̀ nípa ọ̀nà tí wọ́n ń gbà á ṣèlú, tí wọ́n ń gbà á ṣèjọba. Ó wá látòrí àwọn ọba wa. Àwọn ọba wa ní àwọn ìjòyè tí ń gbọ́ba gbìmọ̀ràn, wọ́n sì ní ètò láti ilẹ̀ tí wọ́n fi ń ṣèjọba ẹkùnjẹkùn wọn. Eléyìí ló ràn wá lọ́wọ́ tó fi jẹ́ wípé ní ẹkùn South West, ìyẹn ẹkùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà nígbà yẹn, ọ̀dọ̀ wa láti ní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́, ọ̀dọ̀ wa láti ní iléeṣẹ́ amóhùnmáwòrán àkọ́kọ́ ní Áfíríkà, first television in Africa, èyí ò WNTV, Western Nigerian TV Network. Ilẹ̀ wa láti ní Cocoa House, ilẹ̀ wa láti ní University of Ibadan, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kọ́ ọ̀fẹ́ là ń lò nílé ìwé. Tá a bá fẹ́ wọlé sílé ìwé, wọ́n á fún wa níwèé big note 8 wọ́n ti máa kọ. Kò tíì sí ìdásílẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun gbà yẹn, wọ́n á ti kọ Ọ̀yọ́ State Government síwájú ẹ̀ pẹ̀lú máàpù Ọ̀yọ́ State. Wọ́n á wá kọ sẹ́yìn ẹ̀ àtiwájú ẹ̀ not for sale. Tíwé ẹ bá ti jó tán, eléyìí tó lò tán ni wàá mú lọ sọ́dọ̀ headmaster tàbí principal. Wọ́n dẹ̀ fún ọ ní tuntun míì. Bákan náà ni ìwé táǹkà. Àwọn ìwé táǹkà nígbà yẹn ìwé tuntun ni. Wọ́n á sọ fún wa pé ká má kọ orúkọ sí o, torí pé tá a bá ti fẹ́ kúrò ní kíláàsì kan á filẹ̀ fáwọn tí ń bọ̀ lẹ́yìn wa. Bákan náà ni ètò ìlera ọ̀fẹ́ alábọ́ọ́dé. Mo rántí dáadáa ńgbà yẹn tí ọba tẹ̀wá díẹ̀ tí ìyá wa ní sábà mú wa lọ sílé ìwòsàn. Tán bá fẹ́ mú wa lọ sílé ìwòsàn, màmí ó fọ ike ògùn, wọ́n ó fomi sanú ẹ̀nù. Ike ògùn nìyẹn ni wọ́n kó lọ sí clinic, ibẹ̀ láti gba ògùn wálé láti wá lò. Bó ṣe jẹ́ wípé lásìkò yìí ilé ìwòsàn ni yóò kọ ògùn fún wa, àwa la fẹ́ fowó ara wa rà o. Ilé ìwòsàn náà ni wọ́n ti ń tà á lówó gegege. Tó bá lọ rà wá láàrin ìlú, wọn ò ní jẹ́ kó lò ó, torí pé ilé ìwòsàn àsìkò yìí ìjọba fi ń pawó ni. Ṣùgbọ́n ilé ìwòsàn lásìkò náà wọ́n fi ń tọ́jú aláìsàn ni. Wọ́n bá ti tọ́jú yín tán, yàtọ̀ sí àìsàn tó bá kọjá orí fífọ́, inú rírun, àyà rírìn àti àwọn àìsàn pẹ́pẹ̀pẹ́ bẹ́ẹ̀ tó jẹ mọ́ nǹkan iṣẹ́ abẹ, ó nìkan ni ó jẹ́ pé wọ́n máa rìfà yín lọ sí UCH láyé ìgbà yẹn. Eléyìí ló rú wá sókè wípé tí wọ́n bá restructure Nàìjíríà, wọ́n máa dá gbogbo àwọn ìlú yìí, gbogbo àwọn ẹ̀yà yìí padà sí ẹlẹ́kùnjẹkùn yẹn. Tá a bá ti wá wà ní Western Region, agbára central máa dínkù. Ìyẹn máa ní prime minister ò ní lágbára púpọ̀. Nǹkan tá a ní nílẹ̀ Yorùbá, ọrọ̀ ajé ni o, àwọn bóde wa ni o, epo wa ni o, àwọn nǹkan tí à ń mú jáde tó lè fún wa lówó, àbí owó tá à ń rèé jọ lábẹ́lẹ̀ tí wọ́n ń pè ní internal generated revenue. Eléyìí a máa wúlò fún àwa nìkan, because gbogbo internal generated revenue wa nílẹ̀ Yorùbá láti Èkìtì, l'Oǹdó, l'Ọ̀ṣun, lọ Ọ̀yọ́, lọ Ògùn, lọ Èkó, wọ́n kó lọ sí Àbújá. Àwọn ìlú òkè ọya, àwọn ò ní internal generated revenue kankan tí wọ́n fẹ́ fi sí. Ìdí ni pé ọ̀pọ̀lọpọ̀ ibi tá a ti ń kówó jọ nílẹ̀ Yorùbá, àwọn ò fààyè sílẹ̀ lọ́dọ̀ wọn. Tá bá wo ilẹ̀ Yorùbá dáadáa, ṣàṣà nílò tí ò ti sí ilé ìgbafẹ́, ilé ijó, ilé ìtura àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òfin tiwọn lókè ọya, pàápàá jùlọ òfin Sharia àti ìgbésẹ̀ bí wọ́n ṣe ń ṣètò ìgbésí ayé wọn, kò fààyè àwọn nǹkan wọ̀nyí lẹ̀. Ọtí mímu lókè ọya kò fààyè ẹ̀ sílẹ̀. Ẹni tó bá fẹ́ mu tí yóò mu ní kọ̀rọ̀ yàrá ni. Owó orí tí ìjọba ìpínlẹ̀ tí wọ́n ń gbà lórí ọtí lásán ó tó ọ̀nà dárìn nílẹ̀ Yorùbá, lélẹ̀ tó túmọ̀ sí wípé àwọn tí ò gba àwọn èèyàn wọn láàyè láti mutí, àwa tá wá mutí tá wá ń rewó jọ ń bẹ̀, tíjọba ń rowó jọ ń bẹ̀, á tún wá kówó ọtí ọ̀hún lọ sí Àbújá. Àwọn tí wọn ò jẹ́ káwọn èèyàn wọn mutí, wọn ò pín inú ẹ̀. Sìgá bákan náà, ilé ìtura, ilé ijó, ilé ìgbafẹ́ bákan náà. Tó bá wá jẹ́ pé a ti pín ìjọba sí ẹlẹ́kùnjẹkùn, gbogbo àwọn nǹkan wọ̀nyí kò ní lọ sí Àbújá mọ́. Ilẹ̀ Yorùbá ni yó wà. Lópin ọdún ni àdéhùn wọn wà pé iye báyìí àbí ìpín báyìí, bóyá ìpín 5 nínú 100 tàbí ìpín 10 nínú 100 tàbí ìpín 15
nínú 100 tàbí 20 ìpín nínú 100 kò gbọdọ̀ jù bá ń lọ pé ńlá mọ̀ fún ìjọba àpapọ̀ tó wà láàrin lágbára ẹ̀ ti ń dínkù láti ṣèjọba wọn. ṣe rí i pé ìdá 80 tó kù yóò tó wá ṣe nǹkan tọ́pọ̀ nílẹ̀ Yorùbá aláǹfààní àti ṣe títì aláǹfààní àti ṣèlú wa bá a ṣe fẹ́. ìdí ni pé tá a bá ṣèlú wa bá a ṣe fẹ́ nìsín àwọn ẹ̀yà míì wọ́n bá wa bàjẹ́. ṣe mọ̀ wípé ọlọ́mọ ní ilé ọmọ ẹ̀ tí ọba bẹ́ẹ̀ni ẹlẹ́ni bá bá a lé àlébó lórúnkún ni ó le. àwa nìkan la lè dáàbò bo nǹkan tá à ń ṣe nílẹ̀ wa. àwọn èèyàn tí wọ́n bá wa gbèlú tàbí tí wọ́n jẹ́ ọ̀rẹ́ wa ká má sọ míì àwọn ò ní gbèsùgbẹ̀gbà láti bá wa bàjẹ́. èmi náà wá wò ó pé lóòótọ́ ni o a jẹ́ pé tá a bá padà sí ẹlẹ́kùnjẹkùn láti ẹlẹ́kùnjẹkùn tá a bá ti wá ṣèjọba yẹn fún bíi ọdún 5 ọdún 10 tá a ti dàgbà sókè ńbẹ àwa lè béèrè lọ́wọ́ Nàìjíríà pé ẹ sáré pé à ń dá ìgbésí ayé wa gbé ọ̀tẹ̀ ògún àwa gangan ọ̀bára wa jà a ní ètò tó dáa a ní àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ti wálé látòkè òkun láti wá bá wa gbé báwọn tó wà lókè òkun ò sì wá ìwọ̀nba àwọn ọ̀jọ̀gbọ́n ilẹ̀ Yorùbá tó wà nílé wọ́n ti tọ́nà dárìn tá a bá wa ti wá ṣe fún sáà kan àwa lè sọ fún Nàìjíríà pé tó alùbàtà yìí dárin ọ̀rẹ́ ni wá o ọ̀rẹ́ la máa ṣe o ṣùgbọ́n a fẹ́ yẹ̀bá kó nínú orílẹ̀-èdè yìí a fẹ́ dá dúró a ti ní agbára nígbà náà torí pé restructuring yẹn tá a ti padà síjọba ẹlẹ́kùnjẹkùn a ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè àmúlégbè tí wọ́n mú létí wá Kótonú ni o Togo ni o Ghana ni o àti àwọn ìlú òkè òkun Amẹ́ríkà France Germany àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a máa lè negotiate okòwò pẹ̀lú wọn láàyè ọ̀tọ̀. tí a mọ̀ wípé Nàìjíríà dídárúkọ papọ̀ ó ń bá àwọn olókoòwò lẹ́rù láti wá sórílẹ̀-èdè Nàìjíríà ìdí tó fi ń bà wọ́n lẹ́rù ni pé táwọn bá dé wọn ó já wọn gbé táwọn bá gbé dé ó lè jẹ́bi tó ti ń ju bọ́ǹbù ni ìdí ni pé Nàìjíríà ni wọ́n ń portray wọn ò portray Òkè Ọya wọ́n ti wá rí gbogbo wa bákan náà wọ́n ti rí gbogbo wa gẹ́gẹ́ bí onísùnmọ̀mí wọ́n ti rí gbogbo wa gẹ́gẹ́ bí oníjàǹdùkú wọ́n ti rí gbogbo wa gẹ́gẹ́ bí ajínigbé àwọn èèyàn yìí ń fà wá sẹ́yìn tá a bá ti wá ń ṣèjọba wa fúnra wa kò ní sí gbogbo àwọn nǹkan yẹn mọ́ àwọn ìlú òkè òkun wọ́n ti wá mọ̀ yàtọ̀ láàrin wa wípé òkè South West region lélẹ́yìí North lélẹ́yìí àgbọ́dọ̀ dé ní North East àwọn ò tó bẹ̀ láti lọ South East lélẹ́yìí okòwò tó bá wù wọ́n láti bá wọn ṣe wọ́n bá wọn ṣe láàyè ọ̀tọ̀ ìní àfisọ wípé ok ajẹ́ pé tá a bá ti tán bá ti restructure Nàìjíríà tá a ti padà síjọba ẹlẹ́kùnjẹkùn tá a ti wá ṣèjọba wa ọdún 5 ọdún 10 jù bẹ́ẹ̀ lọ tí kò sí ìdálọ́wọ́kọ́ tí kò sí ogun abẹ́lé torí pé ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè la rí pé lẹ́yìn ìgbà tí wọ́n jáde kúrò nínú orílẹ̀-èdè tí wọ́n ti jáde òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní bára wọn jàjà ta ni ó so lórí èmi lọ́tọ́ sí ìwọ kọ́ lọ́tọ́ sí kàkà kíkọ́ ọmọ jẹsèsé àyàfi sáwádánú ní oríṣiríṣi nǹkan ńlá ti kà láti ṣèwádìí pé ó ṣẹlẹ̀ sọ́pọ̀ orílẹ̀-èdè tí eléyìí ọ̀bá ti ṣẹlẹ̀ wọ́n ó ti rí wa gẹ́gẹ́ bí ọmọ tí ó ti rákòrò tó ti wá dìde tó ti wá bẹ̀rẹ̀ sí ní rìn tó ti fẹsẹ̀ lélẹ̀ tẹ̀sẹ̀ rẹ̀ ti wá rìn dáadáa a lè sọ fáwọn orílẹ̀-èdè àgbáyé pé tó à ń fẹ́ ìrànlọ́wọ́ yín ọ̀nà tá a fi san padà fún ènìyí a fẹ́ dá dúró kó nínú Nàìjíríà àwọn tó yẹ kó gbẹnusọ fún wa wọ́n gbẹnusọ fún wa àwọn tó yẹ kó ṣèrànlọ́wọ́ nǹkan kan fún wa wọ́n ṣe fún wa ìlú wo ti dàgbà sókè á ti mú àwọn olókoòwò wá ìdí nìyẹn tí ọjà kémi náà fi ọwọ́ sí restructuring pé ok ibi tí àwọn adarí wa ń lọ tá a bá tẹ̀lé wọn a lè gbọ́n jù wọn lọ a lè nímọ̀ jù wọn lọ torí pé àwọn tá à ń sọ yìí ni wọ́n bọ́ Báfẹ́mi Awólọ́wọ̀ ṣe ni wọ́n bá Adésọjí Adérẹ̀mí Tadéníkáwò Ọọ̀ni àná ni wọ́n bá wọn ṣe ni wọ́n bá wọn Aláàfin Ọ̀yọ́ ṣe ni wọ́n jọ ń ṣèjọba láyé ìgbà náà ọgbọ́n tí wọ́n fi ń ṣe ń gbà náà a sì padà nílò rẹ̀ lónìí àwa lè ṣe nǹkan kan kakó yan wọn kéré ìdí nìyẹn tó jẹ́ kémi náà sọ pé ó dáa restructuring náà pẹ̀lú àlàyé tí mo ṣe kalẹ̀ yìí ẹ rí i pé kò tí ì burú jù fún ìran Yorùbá láti ní ara self determination nìyẹn tá a bá ti wà restructure tá a ti padà sẹ́lẹ̀kùnjẹkùn a ti ní self determination a ti lè dánúrò fúnra wa a ti lè dájọba wa ṣe ìjọba àwara wa ṣe fúnra wa now nígbà tá a wá dúró de restructuring tó mú mi padà wá sí Oòduà nation kò ní mo fẹ́ bọ́ sí yìí àwa bẹ̀rẹ̀ sí ní péjọba ẹ jẹ́ á restructure Nàìjíríà ẹ jẹ́ á ṣàtúntò Nàìjíríà ẹ jẹ́ kíjọba ó padà sí ẹlẹ́kùnjẹkùn because a lè má béèrè fún restructuring gan a lè má béèrè fún a lè má ṣe agitation gangan lè má wáyé àwọn ẹbọn Yíbò wọ́n ń béèrè fún Biafra àwa ń béèrè fún Yorùbá nation ó lè má wáyé ká ní ìpàdé àpérò tí wọ́n ṣe ní ọdún 2014 eléyìí tí olóyè ọ̀jọ̀gbọ́n Goodluck Jonathan tó gbé kalẹ̀
tó fi jẹ́ pé kò sí ẹkùn tí ò ní aṣojú ńbẹ̀, kò sí iṣẹ́ tí ò ní aṣojú ńbẹ̀, kò sí ẹgbẹ́ tí ò ní aṣojú ńbẹ̀, kò sí ìpàdé àpérò tá a tún fẹ́ ṣe lórílẹ̀‐èdè yìí tó tún fẹ́ da jù bẹ́ẹ̀ yẹn lọ. Ìdí ni pé wọn ò fi nǹkan kan ṣe gbè, gbogbo ìlú pátápátá, gbogbo ẹ̀yà tí èdè wọn yàtọ̀ pátápátá ló ní aṣojú ńbẹ̀, at least 5 sí 7 sí 8 níbòmíì. Lélẹ̀ tí wọ́n ti sọ wípé kí kálukú ó mú tí ìlú ẹ̀ bá ń fẹ́, ntí ìlú wọn ń fẹ́, ntó lè mú dàgbàsókè bá lu wọn, ntí ń jẹ ìlú kálukú níyà. Ìdí ni pé tẹ bá wò ó, tẹ bá béèrè lọ́wọ́ ìlú káàkiri, àwọn ìlú kan ojú ọ̀nà ni wọ́n fẹ́ kí ètò ọrọ̀ ajé wọn ó lè gún régé, kí àwọn tó wà lóko kí wọ́n róúnjẹ rù wọ̀lú, káwọn tó wà nílé róúnjẹ rà, káwọn tó ń ṣiṣẹ́ lóko kí wọ́n rówó pa lọ sóko padà, kí wọ́n má sí ìdálọ́wọ́kọ́ títì ló ń jẹ wọ́n níyà. Tẹ bá wá dá àwọn ìlú mi, àwọn sọ pé ẹ wo, ẹ bá wa fi títì ilẹ̀, lọ́wọ́lọ́wọ́ ń tọ́jẹ̀ nǹkan àkọ́kọ́ táwa fẹ́ omi ni o, omi ń jẹ wá níyà níbí. Ẹlòmíì ó tẹ̀ sọ wípé ẹ wo, ẹ fi tomi ilẹ̀, a sì ń romi odò pọn, ẹ fi títì ilẹ̀, ó sì ṣe rìn díẹ̀, ẹ wá rí iná lọ̀rọ̀ tíá. Àwọn nǹkan ọrọ̀ ajé wa, iná la nílò, iná la fẹ́. Ẹ ti rí i pé ntí kálukú wa ń fẹ́ kò bára mu. Goodluck wá ìpàdé àpérò yìí, ó gbé kalẹ̀, kò lọ́wọ́ ń bẹ̀, kò ní agbára ń bẹ̀, kò dẹ̀ jẹ́ káwọn aṣòfin kí wọ́n lọ́wọ́ ń bẹ̀. Ó gbé àwọn èèyàn kalẹ̀, ó fi àwọn aráàta ṣe adarí ẹ̀, wípé tí wọ́n bá ti wá sọ nǹkan tí wọ́n fẹ́, wọ́n ó tò gbogbo ẹ̀ papọ̀, wọ́n wàá gbé wá sílé ìgbìmọ̀ aṣòfin, àwọn aṣòfin wàá yẹ̀ wò fẹ́nẹ́fẹ́nẹ́, wọ́n yọ àyọkúrò, wọ́n ro àròpọ̀, wọ́n ṣe àfikún, wọ́n wàá gbìyànjú láti mú ntí kálukú ń fẹ́ ní ẹkùn rẹ̀, nílùú rẹ̀, níjọba ìbílẹ̀ rẹ̀, nípínlẹ̀ rẹ̀, wọ́n wàá gbìyànjú láti ṣe fún wọn. Á wàá mọ tí ń dùn kálukú, ntí ń jẹ kálukú níyà, ntó mú kálukú máa bínú sí ẹ̀yà míì, gbogbo dúkùú yẹn yóò ti wá dópin. Orílẹ̀-èdè yìí bá ti tẹ̀ síwájú, ṣùgbọ́n nígbà tíjọba tí ọ̀jọ̀gbọ́n Goodluck Jonathan kò láǹfààní láti wọlé ẹ̀kejì, tó bá wá jẹ́ pé nínú ìlú tí wọ́n ti fẹ́ràn àwọn èèyàn tí ń bẹ nínú ìlú wọn ni, kò sí nǹkan tó ní kíjọba míì tó wọlé kó má sọ wípé ókè, ọ̀rọ̀ ìlú náà ló gbé wa wá, àwọn tó wà ń bí ò ṣe dáadáa ńlá la fẹ́, ṣùgbọ́n wọ́n ti ṣèpàdé àpérò. Kí ìpàdé àpérò yìí ó tó wáyé la ti ń sunkún fún ìpàdé àpérò. Ẹjá ṣe national conference, ẹjá ṣe national conference, ẹjá ṣe ìpàdé àpérò, ẹjá pé ìpàdé àpérò, títí tó lóye Ọbáfẹ́mi Ọbásanjọ́ tó fi kó lórí àlééfà. Kò ṣe é. Kíjọba míì ó tó dé, èyí Yar'Adua ò láǹfààní àti ṣe bó tiẹ̀ fẹ́ ṣe tẹ́lẹ̀, ikú dẹ́mi ẹ̀ légbodò. Goodluck dẹ̀ wá rí i pé ókè, nítorí lè má fàní wá fún àwọn ẹkùn tó kù òun náà lélẹ̀, torí pé ká ní kì í ṣe bá a ṣe réyè, Goodluck Jonathan ò ní tẹ́ni tó máa dórí àpèrè orílẹ̀-èdè Nàìjíríà. Kí nìdí? Àwọn tó wà lókè ọya ti marginalize àwa tó kù. Olóyè Ọbásanjọ́, olóyè Àrẹ̀mú Òkìkíọlá Ọbásanjọ́ tó jàre lọ́dún 1999, kì í ṣe pé kádàrá fẹ́ ń bẹ o, kì í ṣe wípé mímọ̀ ṣe ẹni o, ṣùgbọ́n wọ́n fi rẹ̀ wá lẹ́kún látàrí ẹ̀mí olóyè Moshood Káṣímáwo Ọláwálé Abíọ́lá tí wọ́n jẹ́ kó bọ́ sínú àtìmọ́lé. Wọ́n rí wa gẹ́gẹ́ bí ẹ̀yà tó ń bínú lásìkò náà, wọ́n wá fẹ́ kínú yẹn ó bí wa jálẹ̀, torí wọ́n mọ̀ pé kò sí nǹkan táwọn fẹ́ ṣe, àwọn máa nílò wa. Ẹ̀yà kankan nílẹ̀ Nàìjíríà ò lè dá nǹkan ṣe láì sí ìrànlọ́wọ́ ẹ̀yà kejì, kò sí nǹkan fẹ́ ṣe nílẹ̀ Nàìjíríà. Wọ́n ní ibi tí wọ́n ti fẹ́ jàǹfààní wa, wọn ò sì lè súnmọ́ àwọn ẹ̀yà Ìgbò torí pé kò sí àjọṣepọ̀ gùnmọ̀ kankan láàrin àwọn méjèèjì. Àwa náà ni wọ́n máa rí lò, àwa tán máa wá rí lò yẹn, wọ́n wá gbẹ̀mí Olúọmọ wa, ẹni tó dìbò tó wọlé tó jáwé olúborí ìbò tí gbogbo àjọ àgbáyé rí gẹ́gẹ́ bí ìbò tó wá láyọ̀ àti àlàáfíà, tó wá ní ìrọwọ́rọsẹ̀, tí ò sí pé wọ́n jí àpótí ìbò gbé o, tí ò sí pé wọ́n ṣe mọ̀dàrú o. Free and fairest election so far lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ti mọ́lé, ibẹ̀ lẹ̀mí ẹ bọ́ sí. Ó dáa, àwọn ẹ̀yà tẹ́ ń wo inú ń bí wọn gidigidi o, kí la fi tù wọ́n lójú? Ẹ̀já fún wọn nípò ààrẹ. Ó dáa, tá a bá wá fẹ́ fún wọn láàrẹ, tá a láàfún lágbájá ojú ẹ̀ le tí kìnìún ìbá bọ́ sí lọ́wọ́ tó lè má fẹ́ yọ̀ǹda rẹ̀ mọ́. Tàmẹ̀dún irọ́ o, ẹ má fi tọ́ lẹ́nu wo, ajáde ń bẹ̀ mọ́ ká gbé fún wa o. Èèyàn wo lọ́jẹ́ tiwa tá a lè gbé kìnìún ilé lọ́wọ́